Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ ìjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tá tún mú wá nípa ọdún Ọ̀ṣun Òṣogbo. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé wọ́n máa ń sọ wípé ẹni tó bá máa rúgbà Ọ̀ṣun wípé ó gbúdọ̀ jẹ́ ẹni tí ò tí ì mọkùnrin rí. Gbogbo aládẹ̀ ti rí fídíò arúgbá tí wọ́n mú wípé ọmọ kékeré ni. So ìgbà tí wọ́n wá ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo ti year 2025 yìí, a wá rí pé bàbá àgbàlagbà òun ni ó ru igbá. So àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa tó fà á tí bàbá òòṣà tí wọ́n fi ru igbá, so òun náà ni a mú wá fún yín, because ọ̀rọ̀ yìí ó ti ń fa àríyànjiyàn, controversy ti ń wáyé lórí ẹ̀ nípa wípé kò ṣẹlẹ̀ rí, kí ló fà á, kí ló dádì ẹ̀, ṣé ọmọ kékeré tí wọ́n mú ní arúgbá tó jẹ́ ọmọọba ṣé kò lè dá igbá yẹn rù ni. So àwọn èèyàn sáà ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹ̀. So ìyẹn ni a wá ní ká mú wá fún ẹ̀yin tẹ́jẹ́ fi wá sí wa nílé kẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ pàtó, because wọ́n ní ìdálù òṣèlú àti wípé wọ́n ní ẹni mọ̀nà náà sì tún ní ìtọ̀. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá òòṣà lẹ́kùnrẹ́rẹ́ bí n tó fà á tí ó fi jẹ́ pé àwọn gangan ni wọ́n ru igbá Ọ̀ṣun ní ọdún Ọ̀ṣun Òṣogbo ti eléyìí tí wọ́n ṣe lọ yìí. So ẹ bá wa farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹnu bàbá òòṣà. tẹ̀lé ní lórí ẹ̀ gbogbo lọkùnrin ṣe lè rúgbá, ṣé bí wọ́n sọ pé obìnrin tí ò bá tí ì mọ ọkùnrin ní rúgbá, ó lóde tọkùnrin ṣe rúgbá. Igbá ló ń gan ó ní bó ṣe jẹ́. Nígbà wáṣẹ̀ ọba ló wà nípò tí mo wà yìí, torọ́ba lórí òòṣà rẹ̀ olólọ́sùn ẹ̀. Ó lórí ọba onímọ̀ ń jẹ ẹ̀yọ́ Ọ̀ṣun, ọmọ tí wọ́n bá bí onímọ̀ jẹ arúgbá. Ṣé wá rí pé ìlú ti fẹjú ní ìṣiṣẹ́ ìlú ti pọ̀, ó bá wá yẹn ẹnìkan tó nígbàgbọ́ sí nínú, pé tó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wípé tó mọ bá mójútó sàmì ẹni àkìfí jẹ bàbá Ọ̀ṣun l'Óṣogbo, mọ bá mójútó sàmì òlà ń pè ní bàbá òòṣà, ọba àlùgán òní bàbá Ọ̀ṣun olólọ́sùn ẹ̀, ọba tí bá ti ń bẹ lápèrè. Ṣùgbọ́n nígbà tí sẹ́ẹ̀lú ti pọ̀ tó jẹ́ pé wọ́n yìnyín sí díẹ̀ ni, dandan ni wọ́n gbọ́dọ̀ fífa yan arúgbá. Wọ́n lè kọ́ bọ́ọ̀rọ̀ ọmọ kalẹ̀ tí ò tí ì mọkùnrin tí fa bá mú ni o, kò sọ pé lọ́jọ́ orí, torí mo rí báwo ń sọ̀rọ̀ púpọ̀ nípa ọjọ́ orí, tó bọ́yọ́ ọjọ́ orí rẹ̀ sì kéré ní òjì kó lè rúgbá. Àrí pé nǹkan tèmi náà sọ ni. Bọ́jọ́ orí rẹ̀ ò kéré tí ó bá rúgbá náà. Lovers all over the world, ọ̀rọ̀ láti gbọ́ yìí, because wọ́n ní nǹkan tí èèyàn bá mọ̀ èèyàn máa ń ṣèwádìí lé lórí ni, because oríṣiríṣi awuyewuye ló ti ń lọ lórí social media. Kí ló ṣẹlẹ̀, wọ́n ti ń dọ́gbọ́n sí i, wọ́n ti ń ṣègbà, wọ́n ti ń ṣàwo. Náà lẹ́gbọ́ lẹ́nu bàbá òòṣà yẹn, wọ́n ní pé bí ọmọ ọba bá pé 20 gan, eléyìí tí fá bá mú nù wọn wípé kó rúgbá ni ló máa rù. So ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá òòṣà, wọ́n dẹ̀ tún sọ wípé bàbá òòṣà náà tún lè ru igbá. So gbogbo ẹ̀ náà lẹ́yìn àti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn oníṣẹ̀ṣe àwọn náà ní ètò, wọn kì í ṣàdédé dán nǹkan wò. So wọ́n máa ń tọ́ bí ìlànà bá ti wà láyé àtijọ́ ni. So ẹ̀yin fi wá sí wa nílé ẹ ṣé gan, tẹ́ ń fọkàn bá wa lọ. So we love you all, thanks for watching.